Akanni Adé mọ̀mọ́ kú ọdún ọmọ wọn ní Ìjẹ̀bú tí ń sọjọ́ bí lónìí mọ̀ pé ó kú ọdún ó sì kú àṣeyẹ ayọ̀ mi kún dákun mọ́ hàn gbọ́ mi gbọ́dé dùn ẹnu mi ọmọ tó dúdú bí ìkóró sí Dáfídì dákun mọ́ dágọ́ jọgọjọ ní ọdún ẹ̀ lóde àìsàn wà nìkan ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkú ní kékeré wà á dàgbà wà dògbó nílé ayé wà á bẹ́gbẹ́ pé wà á lálùyọ ni ọmọ aráyé ò wá nífẹ̀ẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ Àkànní ò ìwọ ò wá ní báwọn ṣílẹ̀ tẹ̀ nílé ayé tó wá láṣẹ Elédùmarè ọba ìyá rẹ àti bàbá rẹ tọmọ rírì rẹ náà pé wá báwọn kí ọmọ àrídùn náà wọn ti ń sọjọ́ bí lónìí wípé òkú ọdún wọn ló òkú ọdún ó sì kú àṣeyẹ ìyá rẹ ló pé wá bóun kígi lẹ́yìn ọgbọ̀n òun ti ń sọjọ́ bí lónìí lónìí wá mọ̀ kí ọ lónígbé ìjẹgbẹ́jọ ni ó ní mọ̀ kí ọ lónígbé ìjẹgbẹ́rìndínlógún wípé òkú ọdún ó ní ọmọ mi ni Àkànní wá bá mi kí ayọ̀ òun ni ẹ̀yinjú òun làkàn níjẹ́ nílé ayé ó ní kó pẹ́ láyé kan ìkése kó má ṣèyàn kú nílé ayé tó wá àwọn òbí rẹ máa jèrè rẹ ni ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní mọ̀sáré rẹ wà á dàgbà wà dògbó nínú owó nínú ọ̀la ńlá nínú ìmọ̀ àti òye ni lọ́lá ọlọ́run ọba èmi ò máa rọ́mọ Ìjẹ̀bú Òde tó burẹ̀ wá rí gbogbo wọn ni wọ́n ń fojoojúmọ́ dára bí ẹ̀gbin ni ayọ̀ mi kún àbíwọ́ kọ́ ni mo ṣe ọmọ hàn nífa Àkànní Adé n ò kúkú lè ṣe ọmọ òjà rẹ ìlọ́wádìí àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Ìjẹ̀bú nílé Ìjẹ̀bú Òde níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ọmọ Ìjẹ̀bú Òde ọmọ Ajagalóra ọmọ àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ Ìjẹ̀bú ọmọ ìrìn ní wá èmi ṣẹ̀wẹ̀ so nínú ilé bàbá rẹ o Àkànní ò èmi ṣẹ̀wẹ̀ so nínú ilé àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ ọmọ Ìjẹ̀bú ọmọ ìrìn ní wá mẹ́bí wọ́n lọ máa fọ́nwó bí ẹni fọ́yàn kan ayọ̀ mi kún mẹ́bí mẹ́ẹ̀ẹ́dẹ́fọ̀ kẹ́ẹ̀kọ́ ní Ìjẹ̀bú ìbáyín ní mẹ́gun ọ̀gbọ́ rẹ mọ́ ìwọ lọ máa fíjú Ìjẹ̀bú tí ń fọkọlẹ̀ jápé náà bó bá wùjẹ́ bá wẹ́ ní tí ẹni wìnì bó bá wùjẹ́ bá wẹ́ ní tí ẹni wìnìwìnì bó bá wùjẹ́ bá fẹ́ ní tí ẹ̀ tó kù sọdún Àgẹmọ ńlẹ́ ọmọ adúrún mádé ọmọ adúrún mọ́kò pẹ́ dìyẹ jẹ mẹ́bí wọ́n lọ́mọ aládìyẹ òkòkò mọ̀gà ọmọ adìyẹ bá lókun omi dèdè ara aró òrókun bẹ́ẹ̀ ni aró òrádìyẹ ọmọ òsè ni ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ bá dákun mọ́yọ̀ mọ́ ohun tí ń ṣe ni òkú lè pa nílé bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́ máa sàlẹ̀ jẹjẹ ọmọ sàlẹ̀ jẹjẹ bí ẹni tí ó rò bí rere bí ogun bí aya ń bẹ nílé àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ onígbò mámàdé ooo bàbá yín ló nígbò máma wọ̀ àjòjì tó bá wọ ìgboro yóò sì dẹni ẹbọra àjòjì tó bá wọ ìgboro yóò sì dẹni àtẹ mọ́lẹ̀ mẹ́bí wọ́n lọ́mọ ẹ̀yìn kùlé lọ́ta wá inú ilé làṣẹ ni ń gbé ọmọ òde fìlàdé làkàyè ń bó pẹ́ títí òbí lágbó àmọ́ làkàyè bàbá ńlá bàbá yín mà ní jẹ́ gbó láyéláyé Àkànní mẹ́bí wọ́n lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún ńlẹ́ ọmọ alágẹmọ mo kí ọ ọmọ olówó ìṣẹ̀ǹbáyé owó dọ́là ó tó gbóde Ìjẹ̀bú Òde nínáwó dọ́là kò yìnbó tó dé òyìnbó dé lówó ọ̀hún pọ̀ sí ni mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ayọ̀ mi kún mọ́ ló kú ọdún Dáfídì mọ́ ló sì kú àṣeyẹ ni Àkànní Adé ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ǹjẹ́ tán bá ní ta ní nǹkan ewì kí ọlá tẹ̀ kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́láì tara ń fẹ́ Àkànni Akewi Agbaye lórúkọ tèmi.